ta lọ tèmi wá sọ ta mọ́ríkàsì fún wọn tí wọ́n bá mọ̀ lẹ́nìí fún ọlọ́mọ ọmọ lọ́rin lèmi tẹ́mi sọ̀rọ̀ yìí náà àkọ́kọ́ ta mọ́ríkàsì àkọ́kọ́ ta sí kàádámà àwa tá a jẹ́ lọ́rin náà lọ́ta wọn lákọ̀ọ́kọ́ fún ọlọ́mọ ike mi Ìlọrin tẹ́mi náà sọ̀rọ̀ èmi sọmọ Ìjẹ̀bú sọmọ Ìbàdàn ọmọ pàkátà ni mí nílọrin àkọ́kọ́ ta sí kàádámà àwa lọ́rin gẹ́gẹ́ ní ọ̀ta sí kàádámà àwa lọ́rin gẹ́gẹ́. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Kìíní bẹ́ẹ̀ tó bá ṣe wí kí wọ́n bá ń gbọ́ Abóníyangí tí wọ́n fi ń sàkàwé ọ̀rọ̀ gbogbo apáta ìlànà pé bàbá dáadáa ni Babóníyangí èmi tẹ́mi ń bá yín sọ̀rọ̀ ilé gọ́sán àdì mo ti ń bá yín sọ̀rọ̀ èmi sì bá bọ́ èmi sọ ọmọ mọ́ríkàsì ìwọ blue láti fi kí wọ́n mọ́ríkàsì èyí sì ṣe ọmọ àdàbíyà níbi tí ń sọ̀rọ̀ yìí Kulliyatu Muhyiddin òun lè mí lọ nílọrin kàyí náà ni àmọ́ Babóníyangí ń bá wọn ṣe ọmọ ṣe Ramadan lecture lálẹ́ nídàbí alájà bíbá ilé gọ́sán àdì gbogbo wa la mọ̀ wọn àwọn tó pa lóyún Babóníyangí yẹn kọ́ máa béèrè pé àfa aláwùkún ọdún yẹn wọ́n ti jáde àfa Munirudeen Embelebutero Tawakalitu Central Mosque ọdún Babóyí wọ́n ti jáde àmọ́ wọ́n bẹ́ẹ̀ pé lóòótọ́ ni àmọ́ gbà wọ́n sọ pé kọ́ mọ́ sàdúrà èmi mọ táìpù nígbà Allahumma haribu àmì mọ́tà bíi ẹ̀rọ kọ́mẹ́tì Allahumma haribu Allahumma haribu haraba hada markaz wọ́n mudira èmi mọ̀ kọ́ tí wọ́n ti sọ̀rọ̀ yẹn èmi àfa Yusufu ni mo kọ́. ó yà mí lẹ́nu pé mi ò lérò pé yẹ kí ẹni tí ó nínú ní sí markaz kó lè sọ̀rọ̀ bẹ́ẹ̀. inú mi wá dùn pápá tó sọ̀rọ̀ lẹ́nu sí àfa yẹn dáhùn wípé anabi gangan fúnra rẹ̀ Ọlọ́run dáhùn pa anabi lọ́ta anabi gangan fúnra rẹ̀ ọlọ́ta ní haramu ní Maka tabakiro tán ní haramu wọ́n ṣàdúrà fún ní haramu fáwọn ènìyàn wọ́n sì ṣépèlé gbogbo ẹni tí bá haramu jẹ́ ní gbogbo ìmáàmù lógójọ́ Jímọ̀ ní haramu wọ́n ṣàdúrà fún àwọn tó wá sí. Ọlọ́run gan ni la natula ala zọlimi wala natula ala zọlimi náà so ìgbẹ́ Maka sí ọlọ́ta kó ọmọ jàmbá fọkọ tán náà fúnra wa ọlọ́ta èyí tí mo fẹ́ fi mú ọ̀rọ̀ mi nípa ẹ̀yẹ ni pé àkọ́kọ́ tí kọ́kọ́ pè é láyé mi rè yìí mo wo fúgàmù yìí lọ́wọ́ kára pé mo pè é rí àmọ́ àkọ́kọ́ tí kọ́kọ́ pè láyé mi rè yìí tí mo wá fẹ́ sọ́mọ̀ ní pé tí wọ́n bá ta lọ́tẹ̀ mẹ́wàá sọ̀ ta mọ́ríkàsì fún wọn tí wọ́n bá mọ̀ lẹ́nìí fún ọmọ lọ́rin lèmi tẹ́mi sọ̀rọ̀ yìí náà àkọ́kọ́ ta mọ́ríkàsì àkọ́kọ́ ta sí kàádámà àwa tá a jẹ́ lọ́rin náà lọ́ta wọn lákọ̀ọ́kọ́ fún ọlọ́mọ ike mi Ìlọrin lèmi tẹ́mi náà sọ̀rọ̀ èmi sọmọ Ìjẹ̀bú sọmọ Ìbàdàn ọmọ pàkátà ni mí nílọrin àkọ́kọ́ ta sí kàádámà àwa lọ́rin gẹ́gẹ́ ní ọ̀tá sí kàádámà àwa lọ́rin gẹ́gẹ́ lọ́ta mọ́ríkàsì takọ́jọ́ta nítorí gbọ́dọ̀ tí àtàkì mọ́ríkàsì bọ̀ láyé kò sí lọrin kan tó dìde on behalf lọrin kó defend mọ́ríkàsì gbogbo ọmọ tó bá dìde lọrin tí wọ́n defend mọ́ríkàsì tí wọ́n defend mùdíù mọ́ríkàsì àbí Sheikh Adama yóò dá sí kí ọ̀kan náà ọmọ kí wọ́n bẹ̀rẹ̀ àmọ́ ní on behalf lọrin kò sí lọrin kan tí ń defend mọ́ríkàsì. tó sì jẹ́ ní gbogbo lọrin jáde. ó ìdájọ́ ìlọrin mọ́ríkàsì ogun tí lọrin nílẹ̀ west tábàlì lọrin lógún lẹ̀ west mọ́ríkàsì ìkan bí jìnnà lókùtà nílẹ̀ west o a ní mọ́ríkàsì Agége a sì ní rọ́bítọ̀ tí ọmọ mọ́ríkàsì bá kún lẹ̀ west tí rọ́bítọ̀ bá kún lẹ̀ west Ìlọrin ò ní fàárí kan tí wọ́n ṣe sílẹ̀ west mọ́ wọn ò ní fàárí kan tábẹ̀ ṣe sílẹ̀ west mọ́ àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n bá mọ́ríkàsì jà tí wọ́n bá rọ́bítọ̀ jà yìí àwọn tí ń bẹ lábẹ́ ìdá wọn gẹ́gẹ́ Ìlọrin níbẹ̀ níbẹ̀ ní ìjọba ìpàtẹ́rù wọn fún wọn. kábàrà àwọn tá a jẹ́ lọ ní ká lọ bá wa sòótọ́ ọ̀rọ̀ kábàrà wa sòótọ́ ọ̀rọ̀ ká lójú tí ká jójó tì wá ká lójú tí ká mọ̀ yí pé ogun mọ́ríkàsì kì í sogun Sheikh Adamu nìkan mọ́ ó ti dogun gbogbo tí ń jẹ́ lọ́rin yẹn ó dogun Islam lápapọ̀ yẹn bábù kò kábà kan ọkà àwọn tá a jẹ́ lọ́rin fúnra wa kí gbogbo ẹ̀dá kò torítọ́ Ọlọ́run bá pín lápá sí ìdúwà nùláì. Assalamu alaikum afáyé ògbọ́ ara mi láti bẹ̀rẹ̀. náà wàá sọ́ra. ṣe àbárídọ́ nìyẹn. èmi ni lágbọ́. tó adúpẹ́ fún yín tán. alhamdulillah. ṣe mo wà lórí bóga mo wà sí ṣe ń gbọ́ mi dáadáa. gbogbo ló ń gbọ́ yín. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín yóò gùn yín lẹ́mìí. àmín àtẹ̀yìn náà. èmi tí mò ń sọ̀rọ̀ yìí Ìlọrin mo ti ń sọ̀rọ̀. sẹ́rí àfáà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó lè sọ̀rọ̀ bó ṣe máa Babóníyangí sí. Babóníyangí jẹ́yà dáadáa bó ṣe ròyìn wọn. bọ́ ẹ sọ fún wa pé gbogbo àdàbíyà ni ẹ láwọn kan náà wọn. màá fún yín láwọn instances kan. sẹ́rí ọkọ̀ ẹjẹ́ kọ́kọ́ tó ní wọ́n ṣe Markaz ẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ kí ló fa tàbátì yàda bíláàbí wà tábà sànàbí ò lọ́ta ni lọ́lọ́fin bá ṣépè fún yàn. ànábì ò lọ́ta lọ́lọ́fin bá ṣépè fún yàn. sọ́wọ́ àsọpọ̀lọ́ ti ń ṣépè. ìní nìyẹn ẹlẹ́ẹ̀kejì wá ni pé gbogbo tí èèyàn bá sọ láyé kí àwọn àbẹ̀rẹ̀ ọlọ́run kan tó sọ. ṣẹ́rí ijọ́ tí ọ̀rọ̀ àdáyé àti Markaz yóò bẹ̀rẹ̀ wallahi Rabbul Kaaba mo sojú kan nú ẹ̀ kọ́lọ́mbà àfọ̀rọ̀ kẹ́ Makídí wà pọ̀ kagi níjọ́ tí wọ́n ṣe fìdáwò wọn tí wọ́n gbé àwọn àfáà wa mo dùnkó síbẹ̀ báyìí níjọ́ tábù tó ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ tán láti máa fi dangiri Sheikh Adamu pé wọ́n ń yọjú lójú wíńdò ó sọ̀rọ̀ tó kàn jọ ẹgbẹ́ mi kan tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi sọ pé ọ̀rọ̀ tó sọ yọ dá wa lálẹ́ ọ̀rọ̀ yẹn dá wa lálẹ́ bíi pé àwọn Jákmánà padà fún tó fèsì nígbà tí mi jáde
mo tún wá ọ̀kan ẹgbẹ́ tí èyí pẹ́ láìpẹ́ yìí o níjọ́ tí àlífà dàbí ikú kọ́lọ́nkọ́ bá fọ̀rọ̀ kí àwọn tó àlífà tó ẹsẹ̀ kú ọmọ kan jáde láti pín ọmọ kan tó ń sọ̀rọ̀ ọmọ kan jáde ní gẹ́mọ́ ọdẹ ní pé bàbá ti wá sẹ̀kú lẹ́mì àwọn bàbá tí kò èrè kọ́ ibi àbáyé kan ló wà lórí àga yẹn ọmọ kan sì kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rárá ọmọ yìí jáde. I try to stop everybody kò má sọ anything wallahi. ìnínú yẹn ẹlẹ́ẹ̀kejì ṣé mo mọ èyí náà láìpẹ́ yìí tí ó jó wọnú mọ́kàsì ó ní mọ́kàsì báyìí ti bàjẹ́ bí ayé ti ń bàjẹ́ ẹ̀wò yẹn ẹ̀wò sílé kéwu tiwa ẹ̀rú ra yẹn kí tẹ́ fi kóyè pẹ̀lú síbẹ̀ ọ sọ̀rọ̀ out of pé wọn ọmọ tí ń ṣẹlẹ̀ ni mo fọlọ́ bóra sí mi ò ní dàpọ̀ àdúgbò òní lọ níbí nínú mọ́tíláṣí wọ́n ti ná ẹnìkan jáde torí iṣẹ́ kàdàm torí pé yín sí kàdàm nínú mọ́tíláṣí gbogbo tó mú àwọn tó wà níbẹ̀ ọmọ àdàbí wọn wàláì láti ọmọ àdàbí ni wọn tẹ bá wá pàdé ọmọ kéékèèké nílọrin bí láwọn ọmọ kéékèèké láwọn ọmọ ọdún méjìlá àwọn ọmọ bíi 15 fọsẹ lọlé kéwù bẹ ẹrù wọn dídí kọ fún wọn pé kí wọn máa bú ṣe kàdàm àbí kí wọn ti ṣe kàdàm mọ́tíláṣí ẹ máa gbọ́ tọmọ ní ọmọ sọ lẹ́nu wàláì láti ẹ máa gbọ́ tọmọ ní ọmọ sọ lẹ́nu ìyẹn máa ń bà mí jẹ́ kà ṣé tí wọ́n kọ́ lára ọmọ kéékèèké yìí táwọn yìí kọ́ lè wà táwọn wà lè bọ́ọ̀lù tó ń wo bọ́ọ̀lù. ọjọ́ ọmọ ìjẹ́ nìyẹn ṣó ọjọ́ máa dàbíyà bọ́ kọ́ fẹ́ ṣírù lè bọ́ọ̀lù jọ yẹn bọ́ àwọn fẹ́ dàbí wàhálà àdúgbò. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo tí Kábìlù ń ṣe yìí ẹ bá ń béèrè tí Kábìlù ń ṣe yìí ẹnìkan náà lè máa pàtà láìnú wọn dún. ẹgẹ́ ti ṣé Kàdámù iṣẹ́ òṣè Kàdámù ṣe iṣẹ́ òṣè Kàdámù ṣe iṣẹ́ bàbá tiẹ̀ ṣe tó fẹ́ fi wé ti ṣé Kàdámù. wọ́n bá yá wọn wá jáde wọn ni pé Amẹ́ríkà sì wọ́n fẹ́ wàhálà o àwa ti stọ́dì wọn dáadáa láwa míì nílọrin bíi pé àwọn ò fẹ́ gbọ́ tí ń jẹ́ Amẹ́ríkà sì létí wọn ò fẹ́ gbọ́. kárí ti Jákùmá tó sì sọ ní dùn wọn lọ tipẹ́tipẹ́ ni ẹ̀yin lẹ́wọ́ kọ́ sọ̀rọ̀ kí Jákùmá tó fèsì àbó ilé orí wọn pẹ́ kọ́ sọ̀rọ̀ kí Jákùmá tó fèsì ìyẹn dẹ̀ ti lọ. ìyẹn dẹ̀ ti lọ Jákùmá ìjọ sọ̀rọ̀ sí ayẹyẹ lẹ́wọ́ kọ́ sọ̀rọ̀ náà pé ilé sí ìyẹn ti lọ. gbogbo tí sáà ìṣúná ṣe gbogbo àwọn tí wọ́n ń pè wọlé àgbẹ̀lómi sọ ni àbúrò yẹn kí ìgbà ọlọ́mọ kan bẹ tẹ́ mo ti àgbókọ rẹ̀ ó máa jẹ́ sáyìn ló máa ń kọrin báyìí gbogbo post rẹ̀ ọmọ fún ibùbá sí ni ó máa ń kọrin ọmọ akéwù bẹ́ẹ̀ ni ó máa ń kọrin báyìí káwọn ọmọ kan náà ọmọ mẹ́ka tó máa fún lẹ́sìn bí orin nínú ìjọ tí Adéwọ̀lú jáde tọkọ láwọn Màkàtà Adéwọ̀lú tí bó yàn afá rẹ̀ ni ó yàn afá rẹ̀ ni gbogbo wọn jáde ẹ pé definitely ìjà pè é lẹ́jẹ́. ìtàn tó ṣe náà pé nkúntà máa ní àdàmà fàgọ́lò àlùmọ́gà ìyẹn náà tó dá wa lẹ́rìí. tàbí o kí ni ṣe ká máa kọ ẹ̀kọ́ mi yàn fáyín ẹ bá ti wá ẹnìkan tó bá ti ẹnìkan tó ti bá Amẹ́ríkà sí jàrá yìí ẹ wọ́ sí lábẹ́ ni ẹ bá jẹ ta àwọn èèyàn wò wá lọ ní ìlú ẹ̀. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.